bẹ́ẹ̀ ni o pẹ́lú yẹ. káre o bàbá wa Fẹ́mi Àríyọ̀. báà ní o ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń gbọ́ mi o ìyókùn o ìyanra o báàlá tí kí ni lẹ́ẹ̀kìtì o adẹ̀kù ọ̀gbá o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ọba ọlọ́jọ́ òní kò mú atún asórí ètò lédè Èkìtì lóní ọpẹ́ ni fún Ọlọ́run Elédùmarè o gẹ́gẹ́ bí onírànì Olúwa pèsè fún wa Olódùmarè àdúpẹ́ pé o pèsè fún wa o pèsè jíjẹ fún mímu fún wa o pèsè mímu fún wa o pèsè jíjẹ fún wa o pèsè mímu fún wa o já tálákà o já ríbi àìsàn o já ríbi ogun àgbọ́mọsí ọpẹ́ ni f'Olódùmarè o mo dẹ̀ kíkété ní pátápátá ẹ̀yin olólùfẹ́ mi níbi kété kí á tí omi lóní lókè òkun ni lókè ọya ni akú ọ̀gbá àrùn gbésọnù bí kò ṣe ibi ọmọ o èmi olólùfẹ́ yín náà ni Àyàbá Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì kété èmi Èjìrẹ́ Òrìlà ọba ọmọ wíníwíní lójú orogún èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ ọ̀bẹ ṣìkìbẹ́ ṣẹ́kẹ́ ọbẹ̀ sílé alákìsà ọsọ alákìsà ọsọdọ̀ ló gba aṣọ èmi náà lọmọ olóòkè méjì takọtabo olóṣùtà ọ̀rùn kẹrẹ ọ̀rọ̀ ọ̀lẹ̀ bàbá òkè mo tún yà àbàrá mo tún yà sílé olórí mi ọmọ aláwẹ̀ kan torí wíwẹ̀ kan máa kúrọ̀ sọjà kẹ́kàn nájà kan bomi alura ọmọ olóró àbẹ́jẹ́ ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani lóòkè ìpalọ́nà láwẹ̀ ń ṣeun mi o mo dẹ̀ dúpẹ́ lọ́kẹ́tẹ́ ni kì í má bá mi ètò mi kì í dẹ̀ má bá mi ṣe àpọ́nlé rẹ̀ kì í dẹ̀ bá mi pín Ọlọ́run á ṣe yìí kọ́ dáa nínú iṣẹ́ ni o àrùn gbé sọnù kì í ṣubí ọmọ o ẹ̀yin kì í dẹ̀ sí àkọ́kọ́ kì í kọ́kọ́ àwòmí fún ìgbà àkọ́kọ́ ìjàre o ìbá mi a subscribe o kí bá mi like kí dẹ̀ bá mi a share ẹ̀kọ́ ẹ jọ̀wọ́ ẹ máa bá mi pín ètò yẹn ẹ má yẹ kó jẹ́ wúwo fún àwa nìkan ẹ pé àwọn ọmọ jókòó nígbà míì ká máa gbọ́ nǹkan tó ń sọ nínú gbogbo ètò mi náà wọ́n á rí lè tó máa wúlò fún àwọn ọmọ lọ́jọ́ ọ̀la ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ mi tẹ́ ṣe bá mi ń wo ètò mi fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ bá mi subscribe ẹ bá mi share ẹ dẹ̀ bá mi like ẹ kẹ́ bá mi comment ó ṣe pàtàkì fún àgbéga ètò wa ètò lédè Èkìtì ni mo fẹ́ ṣe àwọn ìkéde pẹ́ kékeré díẹ̀ nísìn lórí ètò ra àìṣe ìkíni ìwọ kan bá fẹ́ kàn kí ọ fún ṣíṣe rẹ kò pé á lórí ẹ̀rọ inbox kàámú sí orí ètò àti aago kàámú sí orí ètò kí bá dẹ̀ fẹ́ polongo ọjà rin àbí ònù kì í fẹ́ ṣe ìpè á náà àbá ń ṣe dáadáa lórí ètò kọ́ dẹ̀ ṣe ìpolówó nkún kí aka ti fẹ́ ṣe kí ìpè á sórí ètò àbá ń ṣe kí bá dẹ̀ fẹ́ ṣí òpó wẹ́ẹ̀bù rin kí bá fẹ́ ṣí ìpè á sórí ètò bóyá ìfẹ́ àtajà ni bí ṣe gbé ya sí bí ṣe ya ṣe lẹ́sẹlẹ́sẹ kí ìpè á àbí kí n kọ̀wé sí a ní orí inbox ra àbáyín ṣe dáadáa ná ilé ó kọpọ̀ èwo tá ẹ̀kan ná inú kọpọ̀ títí lọ ìmọ̀ gbàgbé kí n yẹ gàrí kí n bá pín ètò ra dáadáa láàrínkù ìpínlẹ̀ kan. ètò mi tòní olórin kan ní máa ń kọrin olórin ni ọmọ Oǹdó ni mo sì fẹ́ràn orin ní ìgbà bó ti lí kékeré ọ̀rẹ́ máa kọ́ wí èlú bá wí èlú máa rò èlú máa fọ̀ lọ́rọ̀ ayé óyeye o àti Oǹdó àti Èkìtì ọ̀kọ̀ọ̀kan náírà òṣèkà kan tí gbé èdèrà òun ní yàtọ̀ síra bó ṣe kọrin ní o èlú máa wí èlú máa rò
èlù máa fọ́ lọ́rọ̀ ayé óyeye o èlùsùn àwí èlùsùn àrò èlùsùn àsọ lọ́rọ̀ ayé ṣé ìrìn olólùfẹ́ mi ó ti tọ́jọ́ mẹ́ta bẹ́ẹ̀ kì mọ́ ti á sórí ètò láti á sọ ìtàn fún yín oríṣiríṣi ìtàn ìgbésí ayé kan ti ṣẹlẹ̀ sí ọmọ ènìyàn kẹlọ́ọ̀ mi èyí ṣe kékeré o àmọ́ iṣẹ́ lè gbà mí láyè kẹ́ ti gẹ́ mi sọ ọ̀kan nínú rẹ̀ mo fẹ́ sọ lónìí bẹ́ẹ̀ lágbára ọlọ́run síwájú sí máa sọ ìyókù kọ́ ló ń bá fún mi láàyè bóyá ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan lọ́sẹ̀ ìjàre kíndẹ̀ bá mi apin kí mo jẹ́ etí ranù kọ̀ láàgbọ́ ọ̀rọ̀ tòní ọ̀rọ̀ ọkùnrin ni arákùnrin ọ̀gbẹ́ni onípèmí ọ̀gbẹ́ni nínà alàgbà láwò pé torí ọ̀nì kan bá ti lé lọ́mọ 100 ọdún ọ̀rẹ́ ti dá alàgbà òun ní wọ́n ti pẹ́ kó ti ṣe díẹ̀ kó ti wí ọ̀rọ̀ sí mi wípé kí n bá ń sọ ní orí ètò Lédè Èkìtì kí ráyé gbọ́ lóòótọ́ ọkùnrin ó ní ìyàwó sọ bó ṣe fẹ́ ìyàwó àìgbélé ìgbé ayọ̀ àti àlàáfíà wọn àti ìyàwó rẹ̀ ọ̀rìyá jẹ́ wípé ìyàwó rẹ̀ ọ̀rọ̀ kì mọ́ fẹ́ sọ ìgbàre mọ́ bínú bí mo dánu dúró o torí nǹkan asọ́kọ̀ mi ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ láyé èèyàn àbáràn mẹ́gbàgbọ́ o wọ́n ti yọ ṣẹlẹ̀ sí ọmọ 100 ọdún lẹ́yìn láyé yìí kà á ti yá mẹ́mọ̀ pé ó ti yọ ṣẹlẹ̀ o so ibo ṣe wípé ó ti bímọ mẹ́ta wọn àti ìyàwó rẹ̀ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni obìnrin ni ìyàwó rẹ̀ lè jẹ́ ọ̀nì kọ̀ọ̀kan jẹ́ wípé ẹ̀rọ ọlọ́run láti tètè àlóyún ìhàn oògùn kan ọ̀yà kan máa ń lò bíi covid kankan bẹ́ẹ̀ ní ṣá òun ni obìnrin ni á lò kó bá ti fẹ́ lóyún kó máa mú lóyún tó ó rí di pé obìnrin ni ó tiraka ó bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ obìnrin ọkùnrin kí bá lè áwí ìlú òyìnbó náà yà ẹ̀kẹ́ ṣe nàìjíríà kan yà rárá torí ká ní pé nàìjíríà náà yà ni àwípé wà ulé náà ti pé ulé kan yà lé ra ulé ní sọ̀rọ̀ sí ọlé tàbí kíní kan bẹ́ẹ̀ yìí ni ìlú òyìnbó náà yà o ó bí ọmọ wọ́n bí ọmọbìnrin nǹkan tí mò ń sọ nìyí ó kẹ́ ń gbọ́ mi ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ èdè mi dáadáa wọ́n bí ọmọbìnrin 3 ìlú òyìnbó náà ń gbé ṣé ẹ̀ gbọ́ mi kò ṣe bóyá nàìjíríà náà wà ká sọ bóyá nàìjíríà náà wà o ẹ má bá mi ká lọ so bó ṣe yá bí ọmọbìnrin 3 ni ó rí wíwùn wá ọmọ ọkùnrin ìyàwó gbìyànjú títí bóyá ọkọ tún yóò lóyún sí kán tún bí ọmọ wọn ti bí ọmọbìnrin 3 ẹ̀sùn kẹ́ẹ̀ṣẹ̀ ọmọ obìnrin ni Queen Elizabeth o èmi kì mo jókòó síbẹ̀ obìnrin ni mẹ́à kí mo ti kí lílì sí níbẹ̀ kí mo ti kí abami kí mo ti kíra mi sílẹ̀ abami ni mo kíra mi sílẹ̀ ọkọ mi mẹ́gbà obìnrin náà ni mẹ́à àmọ́ ṣé mo wí ṣe ká ti ronú ní áfíríkà lọ́dọ̀ọ́ra ọ yàtọ̀ àgàgà lé nàìjíríà rà ní ilẹ̀ yorùbá rà ní ó rí wípé òun wá ọmọkùnrin nítorí ẹ̀sùn kó mọ ní ọkùnrin kà á gbé orúkọ òun orúkọ àbáwọn kà á gbé aga ọ̀dà mo sáà mọ̀ wípé ràkẹ́yà kẹ́yìn pè ní Fúnkẹ́ Akíndélé obìnrin náà Fúnkẹ́ Akíndélé Bello ọbùnrin ni ọmọ jíde kò sọ́kọ́ àbí iná ọbùnrin ni ẹgbẹ́ orúkọ rẹ̀ àbárẹ̀ dànù o èmi gan kì mẹ́lì bẹ́ Àyàbá Táíwò Ògúndọ̀là Adébáyọ̀ òun ni mẹ́yà nítorí náà mẹ́gbẹ́ orúkọ àbámi dànù àbẹ́ iye ìyá ni mọ̀ wípé lóòótọ́ bọ́ ọmọ mú sọ́rúkọ mi kí n bá ẹ sá lórí èkó ṣùgbọ́n mẹ́ẹ̀ ṣe kí mo kìrà mi súlé àbámi ni nítorí náà obìnrin náà ni mẹ́yà ẹ̀ sì kẹ́ ẹ̀ ṣọmọ àìmọye ọkùnrin ṣe láyé kọkùnrin ṣe ìyá wípé mo ti pẹ̀pẹ́ ọ̀rọ̀ mi pé kọrin lọ síbi kan lọ sí mo rẹ̀ fẹ́ lọ síbi mọ́ lọ síbi ìyáyé gèlè mi ìka ó gèlè mi ní máa rí o mo wí gèlè mi ní o olùṣèkì mo ti wé gèlè mi ní ó dèlú túmọ̀ o àmọ́ láìpẹ́ láì jìnnà lórí ètò máa ṣàlàyé òṣè kan tí kò gí mi wé gèlè mi bẹ́ẹ̀ yìí máa ṣàlàyé rẹ̀ nítorí oríṣi 3 lọ́nà gèlè wíwé èyí ní í ṣe òní ọmọ ìṣe o ọjà kun yá lọ o ọjà kun gbèyìn lọ ọjà kun yà fẹ́ ọbùnrin múrin o ẹ wọ́n mọ ọkùnrin ibù ṣe wọ́n mọ ọkùnrin ni wọ́n jákun yà fẹ́ ọmọbìnrin mọ ọkùnrin múrin kàbí mọ ọkùnrin kò ń o ọmọbìnrin múrin kan fẹ́ o ògbà kàbí mọ kéèbí o ọmọbìnrin 2 ó rìdí wò mí kí wọ ọbùnrin di máa rú lọ́rẹ̀ ọ̀dẹ̀ ẹ̀rún lọ́rẹ̀ kẹrẹ̀ àṣẹ ọtún lọ o ọtún yà tàràkà ìgẹ́ni sọ́bùnrin 3 o ọbùnrin 3 tún bímọ kan o ọtún bí obìnrin ìjàre ṣé òun lolódùmarè ni ojú òun rè dá
ìhun kan nìyá dùn jù ní wípé nínú ìyàwó méjèèjì ìyàwó àkọ́kọ́ ni wí òun ní sun ojú kẹ́ẹ̀ṣọ kẹ́hún kẹ́ẹ̀tọ́jú kó farada kété bó ń ṣe rí nínú kété obìnrin kan bá pàdé ni ń fẹ́ obìnrin méjì lè yin rẹ o obìnrin ní kété náà bí o ń rí yá wípé òun kọ́ Olódùmarè ń kọ́ fẹ́ fún un nínú iṣan àdè afẹ́ obìnrin ẹlẹ́kẹrin ni ike ọ̀dánilójú wípé ẹ̀ṣọ́bìnrin náà nu àbí ibùn ṣe pèyìn dání ni o àmọ́ oníkẹtẹ obìnrin kan padà fẹ́ lẹ́yìn ìyàwó wọn àárọ̀ kò kọ́kọ́ fẹ́ ni iye ẹ̀sùn fọkànbalẹ̀ o iye ẹ̀sùn kò lóyìnbó pè ní happy home láti gé òun nítorí náà ẹ̀yin tèmi ó ní ìyàwó òun kò bí ọmọ ọkùnrin ó lọ fẹ́ obìnrin míì ìyẹn bí obìnrin méjì ó tún fi sílẹ̀ ó ní olórí bú ni ẹ́ ò lè bí ọkùnrin fún mi ṣe bó ti promise mi wí ọkùnrin pé ọkùnrin ló máa bí kíní kan ló máa bí ó tún lọ fẹ́ ìyàwó kẹta tún bí obìnrin. The worst part of it ni wípé gbogbo àwọn méjèèjì tó fẹ́ yẹn kò sí ẹnìkan tó bọ̀wọ̀ fún nínú wọn gbogbo wọn náà kàn ń ṣe báṣubàṣu àwọn ọmọ orírìn ló lọ fẹ́ ó wá padà regret wípé kí ló dé tóun fi ìyàwó òun sílẹ̀ ojú ọdẹ dá o ọ̀rẹ́ kábàpábà ọba mú kábàámọ̀ sẹ́nu bẹ́ẹ̀ yìí wípé kó mọ̀ fi ìyàwó òun sílẹ̀ o àmọ́ ìyàwó rẹ̀ ó ti bá tẹ̀rẹ̀ lọ o torí ọjọ́ ti kọjá títí kọ́ mú fẹ́ ìyàwó kejì kọ́ mú fẹ́ kẹta ìyàwó náà ní ọmọ kékeré ọ̀ra rẹ̀ ni ó dẹ̀ rọ́kùnrin kà á tọ́jú rẹ̀ ṣé ìmọ̀ wípé ọmọbìnrin kà á sọ̀rọ̀ rẹ̀ ọkùnrin kọjá àfẹ́ ọkùnrin ni òun náà ti lé ìyàwó rí wọ́n ti bímọ bẹ̀ tìyàwó rẹ̀ sí yìí mọ̀ wípé ó ti bí ọmọ ọkùnrin ẹlẹ́kẹrin lọ́dọ̀ ọkùnrin kọ yàáfẹ́ ojúrì ti ara olé mi ká bẹ́ẹ̀ kọ́ mẹ́yẹ́ pé ara olé rà ní ọ̀gbẹ́ni ìpẹ́kùn bá dúró bó ṣeé ṣe kí ìyàwó kẹ́ padà lóyún kéde bí ọkùnrin lẹ́yìn ọdún bíi méjì mẹ́ta mẹ́rin síra ṣùgbọ́n òun ní sùúrù òun bá kánjú àìkánjú ju olú ọ̀ràn àìkánjú ju ọlọ́run ra lọ ọlọ́run ní ìṣọmọ òun ní kí n bá ń wí lórí ètò Lédè Èkìtì wípé kíkété ọkùnrin olójú kòkòrò bíi tèun aláìní faradà bíi tèun aláìní tẹ́lọ́rùn bíi tèun kàn ṣojú kòkòrò kan yìí àìní tẹ́lọ́rùn ni torí èsùn kan ọkùnrin ṣe kan obìnrin yóò ṣe èsì èyí gbẹ̀túmọ́ láti jọ wọn bẹ́ẹ̀ ló fọkàn balẹ̀ ènú kan pè ní happy home ìyàwó kan rẹ̀ ti fi sílẹ̀ bẹ́ẹ̀ ìyàwó ní happy home ìyàwó kan yà á gbádùn lulẹ ọkọ múrin kan yà á fẹ́ ju tẹ̀rẹ̀ lọ oníkàwú sí o pé iwájú ṣe lọ fún ẹ̀yìn ṣe padà sí o kán bá ń sọ kí mi bá ń sọ lórí ètò pé kété ọkùnrin bíi tèun kán mú ṣe àríkọ́gbọ́n pé ká ní tẹ́lọ́hùn kọ́ lọ́run bá ti fún àyẹ̀sọ́ nìkan ẹ̀ ṣọmọ bá a ṣe rí ẹni tó bí obìnrin bẹ́ẹ̀ náà lárí ẹni tó bí ọkùnrin kò sílẹ̀ tí ò kì í ṣọmọ o òun náà ni mo ní kí n sọ lórí ètò because wọ́n á tún rẹ́ni tí ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ náà wọ́n máa rí tó ń ṣẹlẹ̀ sí tó ní máìdì wípé òun máa ṣerú ẹ̀ bẹ̀t kó ní tọ̀hún kó má ṣe ọlọ́run ló ń ṣọmọ nǹkan tọ́lọ́run bá ti fún ẹ kó o gbà á kò sílẹ̀ tí ò kì í ṣọmọ o ọmọ ní Queen Elizabeth ọmọ náà ni gbogbo àwọn tá à ń dárúkọ ní ọ̀dọ̀ wa yẹn náà kò sẹ́ni tó kò sí nǹkan tókùnrin ṣe láyé ìsìn tóbìnrin ò lè ṣe o orúkọ ò lè parun orúkọ fámìlì kò lè parun akọ̀rò bẹ́ẹ̀ ni ẹ jàre o lórí ètò ẹ bá mi pín o ẹ bá mi share ẹ kẹlẹ̀ já fi èyí ṣe àríkọ́gbọ́n ẹ má gbàgbé o ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ lẹ́ni o ìjàre o mo ti sọ́ra àná kí n bá mi ṣe àpọ́nlé ètò kí n bá mi pín o ọ̀rọ̀ mi èjù yìí ni lọ lónìí o mo mòdè ti ṣe tán o mo ti lọ sílé olórí mi lúlàwẹ̀ o ìyókùn o adé ajẹ akanra o àbọ̀délé tọ́jà ẹ̀rẹ̀múrin àríra ayé gbé síbi rè o bọ́ lọ sí Èkìtì o.